Aláròye máa wí o. Nítorí ìbò ọdún 2027 ni wọ́n ṣe ju El-Rufai ṣahámọ́ Bọ́lájí Abdullah. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ti bẹnu àtẹ́ lu ìjọba Nàìjíríà pé nítorí kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀-èdè yìí má bàa rọ́wọ́ mú lásìkò ìbò ọdún 2027, níjọba Nàìjíríà ṣe ju El-Rufai ṣahámọ́ àjọ ICPC títí di àsìkò yìí tí wọn kò sì gbà wípé kí wọ́n fún ní bẹ́ẹ̀lì láti kúrò lọ́dọ̀ àjọ náà. Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 9 oṣù kejì ọdún yìí ní alukoro ètò ìròyìn ẹgbẹ́ òṣèlú náà, Ọ̀gbẹ́ni Bọ́lájí Abdullahi, sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ pẹ̀lú àwọn oníròyìn. Ó ní kì í ṣe ohun tó dáa rárá bí ìjọba Nàìjíríà ṣe ń fọwọ́ líle mú ọ̀rọ̀ El-Rufai tí wọn kò sì fààyè gbà á láti rí bẹ́ẹ̀lì gbà bọ̀rọ̀ nílé ẹjọ́. Ó sọ báyìí pé a kò ní kí wọn ó má bá àwọn ẹni tí wọ́n bá jẹ̀bi ṣẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n bá fi kàn wọ́n o. Ohun táwa ń sọ ni wípé nínú ẹgbẹ́ ADC kí wọ́n ṣe ohun gbogbo ní ìlànà òfin là ń sọ. Kò yẹ kí wọ́n máa fọwọ́ líle mú ohun tí kò tó nǹkan bí èyí tí wọ́n ṣe fún El-Rufai báyìí. Wọ́n mọ̀ọ́mọ̀ fi pamọ́ sínú àhámọ́ àjọ ICPC ni kí wọ́n bá lè pa àwọn ẹgbẹ́ òṣèlú alátakò nílẹ̀ wa lẹ́nu mọ́. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ nítorí tí wọ́n mọ̀ wípé bí El-Rufai bá jáde láhàámọ́ tó wà yìí, nǹkan lè má lọ bí wọ́n ṣe ti rò fún wọn. Ohun tí ẹgbẹ́ òṣèlú APC sì ń ṣe ni wípé wọn kò fẹ́ fi El-Rufai sílẹ̀ títí dìgbà tí wọ́n fi máa parí ìdìbò ọdún 2027. Èrò ọkàn wọn ni wípé báwọn bá fi El-Rufai sílẹ̀ láhàámọ́ tó wà yóò ṣe àkóbá gidi fún àwọn, ó sì ṣeéṣe kí APC má rọ́wọ́ mú dáadáa lásìkò ìbò ọdún 2027. Síwájú sí i, Abdullahi tún fajúro gidi sí bí wọn kò ṣe jẹ́ kí El-Rufai, tóun náà ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí ìtọ́jú gidi gbà lọ́wọ́ àwọn dókítà rẹ̀, àti bí wọn kò ṣe jẹ́ káwọn ẹbí rẹ̀ láǹfààní láti fojú kàn án nígbà tó bá wù wọ́n níbi tó wà. Ó ní ọ̀rọ̀ El-Rufai dàbí eegun tí wọ́n so mọ́ ajá lọ́rùn ni, àti wípé bí kinní kan bá ṣe El-Rufai nínú àhámọ́ àjọ tó wà, àwọn ará ìlú kò ní fojú tó dáa wo ààrẹ Tinubu rárá. Ẹgbẹ́ ADC ní dípò kí ìjọba àpapọ̀ ó gbájúmọ́ bí nǹkan yóò ṣe dáa láàrin ìlú táwọn ará ìlú sì máa jẹ ìgbádùn ìjọba democracy, ṣe ni wọ́n ń wá bí wọ́n ṣe máa tẹ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo rí, àti wípé ẹ̀tàn ìrètí ògo The Renewed Hope Agenda tí iléeṣẹ́ ààrẹ àtàwọn èèyàn rẹ̀ ń sọ wípé àwọn máa fún àwọn ará ìlú báwọn bá wọlé sípò àṣẹ lẹ́ẹ̀kejì. Bẹ́ ò bá gbàgbé, oríṣìí ẹ̀sùn ìwà ọ̀daràn ni wọ́n fi kan El-Rufai báyìí. Àkọ́kọ́ ni wípé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣòwò ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀-èdè yìí, Independent Corrupt Practice and Other Related Offences Commission (ICPC) ẹ̀ka tìlú Àbújá ń bá a ṣẹjọ́ lórí wípé àsìkò tó fi wà nípò gómìnà nípínlẹ̀ Kaduna ó ṣípò rẹ̀ lò tó sì kówó ìlú náà jẹ lọ́nà àìtọ́. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ń bá a ṣẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó fẹnu ara rẹ̀ sọ fáwọn oníròyìn pé òun àtàwọn kan dá fóònù olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò lù. Látìgbà náà ló ti ń ti ilé ẹjọ́ kan bọ́ sílé ẹjọ́ míì tó ń ti àtìmọ́lé kan bọ́ sínú òmíì tí wọn kò sì tú u sílẹ̀ nítorí àwọn ohun tí wọ́n ní kó fi ṣe onídùúró lè débi wípé yóò ṣòro fún un láti rí gbogbo rẹ̀. Láìpẹ́ yìí ni àwọn ìyàwó rẹ̀ pàápàá jáde tí wọ́n sì ní kí ààrẹ Bọ́lá Tinubu ó jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ kó tú ọkọ àwọn sílẹ̀. Wọ́n ní ipa tá a pa ọ̀gbẹ̀rì a ò gbọdọ̀ pa ọmọ àwo bẹ́ẹ̀ nítorí gbogbo ìdílé àwọn ló ṣàtìlẹ́yìn fún Aṣíwájú Tinubu nígbà tó fẹ́ dupò ààrẹ lọ́dún 2023. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.